Fún àǹfààní àti ìfọ̀kànbalẹ̀ ẹ̀yin tí ẹ jẹ́ kí ẹlẹ́ẹ̀dẹ́ mi kí n pe ohun tí ẹ̀ẹ́dẹ́ mi jẹ́ bẹ́ẹ̀ tí ń gbawájú lẹ̀ ń gbẹ̀yìn lórí àwòrán tí mo gbé jáde ní ọ̀sẹ̀ tó kọjá. Ẹ lọ fọkàn balẹ̀. Ẹ lọ fọkàn balẹ̀. Oúnjẹ ayọ̀ ni òun ni mò ń gbé bọ̀ ní Kẹ́búyẹ̀rì. Ṣé rí ọ̀rọ̀ èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, tìpátìkúùkù, Ọmọ́tádéṣe Ẹfúnṣayọ̀, ọmọ Àkànní Ajílàrẹ̀rùn Òjèwé Olóbùtújẹ, láti Ìṣẹ̀rí Mọ̀lẹ́, Ìṣẹ̀rí ilé fún gbogbo ọmọ Àwórì pátápátá, ojúlówó ọmọ Àwórì, yàtọ̀ sí kàńdánù rẹ̀ sí. Wáàsí kúkú lọ̀rọ̀ mi, ìyẹn fún àwọn olóye ènìyàn. Nínú Bíbélì, mo ka ẹsẹ̀ kan níbẹ̀ nínú ìwé Òwe orí 12 ẹsẹ̀ 1 tó sọ báyìí pé ẹnikẹ́ni tó fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀, ṣùgbọ́n ẹni tó kórìíra ìbáwí ẹranko ni. Níbo ni ilé ẹranko bí kò ṣe inú ìgbẹ́ láàrin àwọn mọ̀lẹ́bí ẹ̀? Ó dá mi lójú wípé Nebukadnesari kejì ìlú Àwórì ló ti máa jáde, ló ti máa wá. Ó ti farahàn o, ṣùgbọ́n gbogbo àgbáyé ni ó máa ṣẹ̀sìn gbajúmọ̀ náà dé. Nítorí kí ni? Ìgbéraga. Ó ti ṣíwájú ìparun fún báyìí. Kọ́lọ́rọ̀ mú tiẹ̀. Ṣé wá rí gbogbo ẹ̀yin amúgbálẹ́gbẹ̀ẹ́ Nebukadnesari of Àwórì land to be? Ẹ kú gbáradì àti sọkún kíkorò ní kòpẹ́kòpẹ́. Torí a kì í bá ní jẹ ká bá ní mu, kó di ọjọ́ àti máa lọ sunú igbó kẹ́ wá sọ pé bẹ́ẹ̀ kọ́ kẹ́ lẹ́ẹ̀mọ́ rí. Èmi náà ni mo tún máa wá dárúkọ yín ní kọ̀ọ̀kan. O Ọlọ́run ló fi rán mi, kì í ṣe èèyàn. Ṣé rí ọ̀rọ̀ mi kò sí fún àtakò, kì í dẹ̀ ṣe àtakò fún ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe àfojúdi. Ìyẹn fún ẹni tí kì í bá ṣe alábòsí ènìyàn, àwọn alábòsí, alábòpa, alábòmọ́lẹ̀, alábòmábẹ́ aṣọ bíi sófùkẹ̀. Ẹ̀yin aríjẹ ní màdàrú, òkómí ẹran pọ̀ mọ́ ti ènìyàn. Ẹ fẹ́ sọ ara yín di ohun tí àwọn baba ńlá yín tí wọ́n jẹ́ náwó sí, tí wọ́n jẹ́ pè mọ́ra wọn. Kóníkálùkù máa mú ti. Ọ̀rọ̀ Àwórì tó fún. Mò ń bọ̀ o, mi ò tíì dé. Ọmọ àlè ò lè ráyè ìjókòó, kò lè ráyè ìjókòó ìrọ̀rùn nílé Àwórì. Gbogbo ẹnu, gbogbo ara ẹran ni mò ń fọwọ́ sọ, kì í ṣe gungun. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnu ni mo fi sọ. If you think you can have your way or ways and still what is not yours even does not belong to your forefathers. Àwọn alálẹ̀ Àwórì pátápátá, àwọn aláṣekù àgbàná, wọ́n ti gbé mi dìde fún ìṣubú àti ìdìde ọmọ Àwórì káàkiri ibi tí Àwórì lẹ́ka dé pátápátá porongodo. Iṣẹ́ náà wá di ọba ránni níṣẹ́, odò ọba kún. Iṣẹ́ ọba kò ṣeé má jẹ́, odò ọba dẹ̀ nìyí kò ṣeé rọ́lù. Iṣẹ́ oríran mi ni mò ń ṣe. Ọ̀nà tí Elédùmarè tọ̀ mí sí òun ni mò ń tọ̀. Mi ò ní fẹsẹ̀ kọ́, mi ò ní fẹnu kọ́. Ọkọ́ kì í lọ sílẹ̀ kó má tún fò sókè. Ó lè ti jẹ ohun gbé o, ṣùgbọ́n
ohun ìwọ ni, nǹkan ìwọ ni, o ò lè johùn gbé nítorí pé ìwọ ni. Tó o bá johùn gbé, o ò lè johùn gbé, kò ṣeé ṣe. Ọmọ Tádéṣe ni mí, láti Ṣẹ̀rẹ̀ Ọlọ́fin-mo-re. Ire fún gbogbo wa o. Fẹ́ni torí ẹ̀ bá kọre tí kò wá ìdàrú ìdàpọ̀ ìṣubú ìfàsẹ́yìn fún gbogbo ọmọ Àwórì, tó jẹ́ pé kìí ṣe pé tèmi nìkan tèmi nìkan tèmi nìkan ni. Ire ló máa jẹ́ fún ẹ, ló máa jẹ́ fún mi, ló máa jẹ́ fún gbogbo wa. Lónìí ọjọ́ 4 oṣù kejì ọdún 2026. Àníṣe ẹ kú ojú lọ́nà. Aago 12 tí ń lọlù ládùúgbò tèmi bí o. Ajá igbó kéyìn ẹ̀yọ ó ṣèwọ̀. Ọ̀rọ̀ Àwórì tó.